Hello. Ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ sà. Kí lẹ̀ ń là kọjá sà? Mo dọ́gbọ́n fẹ́yàwó kan nígbà tí mo wà ní Èkó. Ìyàwó yẹn ìrànwọ́ kan bí máa àkọ́kọ́ fún mi. Ọmọ ẹlẹ́kejì tó wá jẹ́ operation. Ọ̀bẹ mi wá fi bímọ inú 220 gbà yẹn mo ná bí ọmọ sí wá sẹ́wọ̀n. Àbámi ẹ̀dá ni pé mi ò gbìyànjú tó ẹ̀kọ́ máa wá kó ẹrù. Nítorí mo sáà fi kó ní ètò ìgbà lọ́mọ ẹ̀fẹ́ rú mi tó wà láti tẹ̀lẹ̀. Ní bóyá wọ́n ti fi ọdún twenty mi lórí mo ti kọ́ ilé. Gbogbo nǹkan tó wà nílé mi ní ìjẹ́ yẹn tó lọ nígbà yẹn. Nígbà mo ti wá gùdì náà ní ó ti wá fún gbẹrù nílé mi. Wọ́n kà mẹ́rin wọn dà ìjọba ló fẹ́rẹ̀ kí n kó ní ọ̀hún yẹn kí n bọ̀ wá sí Ìbàdàn. Wọ́n wá tún dé Ìbàdàn náà tí ó ti lọ́jọ́ ọdún méjì tó dé Ìbàdàn rẹ̀ ṣùgbọ́n wọ́n fẹ́ àwọn mi. Ìyẹn náà gbogbo mo ṣe ń ṣe tó fún náà òun náà ní kí mi fi rárá ni. Wọ́n fẹ́ kí yẹn báyìí máa ìròyìn wa ni àmọ́ fẹ́ lé òun gan náà mo fẹ́ lé lọ káàkiri ẹ̀fọn dájú kí wọ́n filẹ̀ fẹ́yàwó gan pọ̀ náà báyìí wọ́n á gbà káwọn èèyàn gbà náà lé lórí. Ẹ ṣé alàgbà. Ìyàwó kejì tẹ fẹ́ sí ó tọ́dún mélòó tẹ sì fẹ́ báyìí sà? Mo fẹ́ nìsín ó ti lo ọdún kan báyìí ní mo dé Ìbàdàn ọdún méjì ó sì ti lo ọdún kan báyìí níyàwó tó Ṣé o ti bímọ fún yín sà? kò sí bímọ fún mi. Kí wá ló ń ṣe tí ò tẹ́yìn lọ́rùn sà tẹ fẹ́ lé lọ sílé wọn? Bí kí n ní kí n fẹ́ àgbèsì yìí mo máa ń fún nìkan ṣọ́ọ̀bù ẹ̀ mo máa ń fún lówó gbàgbé gan mo máa lọ gba gbèsè máa fi rajà fún tó fi rajà sí ṣọ́ọ̀bù. Wọ́n lára rajà fún láàrin ọ̀sẹ̀ kan ọjà máa di láwù àtọ́nìkẹ́ bọ́ owó mi. Tí máa tó wá promise yẹ tí máa tó wá fọ ogun máa wá fẹlẹ̀ nínú ilé. Àwọn bá mi bí nínú ilé. Ṣé ẹ fẹ́ níṣu lọ́kà ní sàbó kan kó wá nu ilé yín sà? Mo ti lọ sílé wọn. Akẹ́kọ̀ọ́ bóyá ayọ̀jú sílé wọn àpò àwọn kọ̀ọ̀kan lọ sílé wọn gbàdá lọ sí ọ pé ìfẹ́ fọmọ yín. Kí ni èjì yín sà? Mo wà 28 báyìí. Kí ni èjì ìyàwó yín yẹn? Bí a ti 25 báyìí 25. Iṣẹ́ wo ló kọ́ sà? Three materials. Ṣé náà ló ń tà tó ń jẹ tán bẹ́ẹ̀ yẹn? Òun náà ní ìta. Iṣẹ́ wo lẹ̀yin ń ṣe? Píríkì ànímísì lọ sí ìbàdí ẹsẹ̀ wọ́n máa ń gun mọ́rú wá. Ẹ máa gun márú wá, ẹ kú gbìyànjú, ẹ dì ní lájú báyìí lọ. Ẹ mọ̀ tí màá sọ fún yín bàbá. Okay sir. Ẹ má bínú o. Imperfection méjì ló fẹ́ ra wọn o. Ẹ̀yin náà níbi tẹ́ ẹ kù sí o, ẹ pè ìyàwó yín báyìí ní ẹ ṣe bẹ̀rẹ̀ gbésí ayé yín ni o. Tí ó ti yé yín o, ẹ mọ̀ jẹ́ ègún tí ò yẹ kó ṣẹlẹ̀ o, kọ́ máa kàyàwó sí yín lọ́rùn o. Ẹ pè ìyàwó yín tínú yín bá jọ dùn tẹ́ bá délé lálẹ́ ẹ pè é, ẹ ṣàdúrà fún ẹ ṣe gbogbo ẹ fún. Kí ló ń ṣẹlẹ̀ gan, kí ló ń kówó lọ lọ́wọ́ ẹ? Sùúrù lèyẹn fi máa ń ṣe